Adéjà sọ̀rọ̀ èyí ní òde ọ̀run ó ní ìgbàgbọ́ ọmọ ajé ní òde ọ̀run. Ọlọ́wọ́ á rí pé influence ajé ti ní òde máa súnmọ́ influence òun ní. Pé nínú òkú mẹ́rin tó fi jọ òde ọ̀run ó ajé ti mú ẹ̀ta náà ẹ̀. Ọlọ́wọ́ á ní lò ó. Ìwà ajé láti ẹnu èyí lọ́wọ́ báàgì ẹ̀ pọ̀ nínú ajé wọn lóde ọ̀run. Wọ́n fún ẹ ní àyè àrà tó bá wù ẹ́ òwúrọ̀ máa darí ayé àti ìgbàyé wọn ọ̀rọ̀ ajé wọn ọ̀rọ̀ tó jẹ́ pé kìí ayé wọn ti lọ. Ayé wọn kọ́ ṣíṣí àdìjẹ́ ọ̀rọ̀ wà, àdìjẹ́ àgbáyé wà, àdìjẹ́ olóògùn wà, àdìjẹ́ ọlọ́sà wà, òun náà pè ní àdìjẹ́ ọlọ́sà 7-7 náà pè é. Àdìjẹ́ alálẹ̀ wà. Ṣàṣà ní wọlé tó wà láyé tí ò ní ajé tí ò ní olóyè. Ibò bá lọ òbí oko méjì lórí, ó ní ajé gbóná, ó ní tútù lọ́wọ́. So mo máa ń fi àtò yìí lẹ́yìn orí ayẹyẹ, ó yẹ kájọ fẹ́ ọdún yìí lójú ni. Lẹ́yìn bàtà bẹ̀rẹ̀ ọdún ajé lọ́dọ̀ yín, òní kábíyèsí ọ̀dọ̀ ọ̀dọ̀ ìbẹ̀rẹ̀ ọdún ajé nílẹ̀ o. Kábíyèsí ẹ̀yìn mo ṣàlẹ́ yìí o. Lẹ́yìn bàtà bẹ̀rẹ̀ ọdún ajé lọ́dọ̀ yín, òun ni kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀ bẹ̀rẹ̀ ọdún ajé. Ẹ wá wo bí kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣe fẹ̀ lójú. Ẹ wá wò ó ṣe pákéjì tó fẹ̀ lójú. Ẹ lè rò pọ́nlọ wá pọ̀. At least ní ọdún, a máa ṣe 12 to 18 festivals. Ẹ lè kọ́ lélẹ̀ ìtẹ́wọ́ o. Èyí tábára bá ká òun là á máa ṣe ní wọ́n máa ṣe. Wọ́n tẹ̀lé aráàlú wá kọ́ńpléè àáfẹ́ lójú. Ọgbọ́n wà lórí o, ṣùgbọ́n ego ni ò tí ì yẹ o. Strategy wà o, ego ni ò tí ì yẹ o. So wọ́n á bẹ̀rẹ̀ yín èyí orílẹ̀ ayé. Ẹ wo bí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣe ń ṣe. Ẹ wo bí kábíyèsí aláàfin ṣe máa ń ṣe ní ọdún Ọ̀rànmíyàn. Wọ́n máa ń fi ọjọ́ kan lẹ̀ nínú ọdún Ọ̀rànmíyàn láti ṣọdún ajé. Ẹ wá wo àwọn ìlú tẹ́lẹ̀ kọ̀ ṣọdún ajé rí. Lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ ọdún ajé wọ́n ti bẹ̀rẹ̀ ọdún ajé ṣùgbọ́n pákéjì wọ́n ti ń ju àwọn lọ. Wọ́n ní tábàbá bá ṣí apá òun náà máa bà ní o. Torí mo rí pé nígbà èyí olóyè tó kábíyèsí fọ́ọ̀sì lórí ìbàdí yìí. Mo ti gbọ́ rìpọ́ọ̀tù pé kábíyèsí fọ́ọ̀sì lórí ẹ bá gba ìpín lọ́dọ̀ tèmi. Nàìjíríà ti sọ pé we are not alone here. The spirit of the world is with us. We are rejoicing, we are celebrating His festival and He is celebrating with us. Bàbá lè pè ní agbára àjẹ́ ní agbára wọn. Wọ́n ní bàbá sọ pé tó wà lọ́wọ́ bàbá ní òkú o, àdúgbò o, òkú ẹ̀dọ̀ ẹni tí ò wà lọ́wọ́. Ajé ní mú ọmọdé ó sọ ní àgbàlagbà. Ajé ní prọfẹ̀tì bàbá ti fẹ́ dé ọdún ọ̀rẹ́ òní 35 years ní o. Ẹni tó pè ní bàbá sẹ́nu sọ́ọ̀nì ọdún bàbá ti fẹ́ dé nígbà tó bá ṣe ìpàdé. Ajé ní jẹ́ pé ẹgbẹ́ ìdí ìbẹ̀rẹ̀ àgbàdé ẹ̀ tó wà dé o lòó kò lájú lọ́wọ́. So mo bẹ̀ yín, ẹ̀yin orí adéde, ọkọ̀ wa àní sọ̀rọ̀ òṣèlú bí o, àní sọ̀rọ̀ ẹ̀sìn bí o, ọ̀rọ̀ festival, ọ̀rọ̀ kọ́ṣọ̀ làbẹ́ sọ. Ẹ rántí pé nígbà tó wà ní pálásì onídùúgbà máa lù ọ́ wọ́n wá gbé ẹ̀rọ bíbá yìí ọdún la wá ṣe ń bí àwa ṣe ìdàgbára bí ṣọ́ọ̀bù kan la wá ṣe bíbá yìí tàbá nínú pàdé wa níjọ́ Tuesday àbí tàbá fẹ́ sọ̀rọ̀ ìdàgbára àásọ̀rọ̀ ìdàgbára lóòótọ́ atẹ́kùn ìdàgbára ń fẹ́ gan-an lójú bẹ́ẹ̀ ní Nàìjíríà mí gbogbo alájẹ rẹ̀ ní sáì àfẹ́ni tí ò bá lóye láwọn òwe kò yẹ kí a máa múra ní bíbá alálẹ́ yìí àfẹ́ni tó fẹ́ sọ pé ó ní yó lórí sí sọ́dọ̀ àyè ìwà nìyẹn yóò kọ́ òní níbi bí ẹ̀kọ́ bá ti lógun yóò kọ́ òní níbi bí ẹ̀kọ́ bá ti yí wàhálà ṣùgbọ́n ká tó ara wáyé láti ó ní yó wà nìyẹn. We always rehearse to don't prepare. Tí o bá ti pẹ́ tó bàbá yẹn dé ẹni tí wọ́n bá prepare ọmọ abúlé rẹ̀ ẹni tí wọ́n fún lọ́wọ́ ọmọ abúlé rẹ̀ ẹni tí wọ́n rọ̀ lọ́wọ́ ọmọ abúlé rẹ̀ wọ́n ọ̀dẹ̀ parapọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ Yorùbá nìyẹn. Ẹ náà ni wọ́n tó ṣẹlẹ̀ nílẹ̀ yìí o
iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o. Ẹ wọ́n tó ṣẹlẹ̀ ní Nàìjíríà iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o. Nǹkan tó ṣẹlẹ̀ ní North East iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress yẹn ni o. Nǹkan tó ṣẹlẹ̀ ní North West Central iná kọ́mẹ̀ yẹn wọ́n suppress news yẹn ni o. Ọ̀dọ́ wa nìkan ló dàbí àlàáfíà díẹ̀ wà. Wọ́n dẹ̀ ní kó máa ń pa ojúbà ẹni òun ní ìpamọ́ ni. Sòkè àwọn ọmọ Yorùbá ká múra ká dira wa ní oṣù ọmọ. Àsìkò ká máa bú ẹnìkan. Àsìkò ká máa sọ̀rọ̀ sẹ́ni kan tó kọjá o. Wọ́n bá tẹ̀lé sọ̀rọ̀ sọ́ba wọ́n bá sọ̀rọ̀ sí mi o. Ìdáná kò lọ́wọ́ ni o. Àwọn ọmọ lọ́wọ́ sọ̀rọ̀ kan tó dáa ni o. Wọ́n bá tẹ̀lé sọ̀rọ̀ sọ́ba wọ́n bá lọ́wọ́ náà kéde o. Ààrẹ orí má jẹ sàárẹ̀ ọ̀gbọ́n kátàkùn. Ààrẹ orí má jẹ sàárẹ̀ ọ̀gbọ́n kátàkùn. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ti lè lórí mẹ́rin àbẹ́ àrẹ ìlú rẹ̀ lókè ní ẹsẹ̀ fún àwọn ọkọ̀ máa dalẹ̀ mọ́. Àrẹ ìlú rẹ̀ ẹsẹ̀ fún ọkọ̀ máa dalẹ̀ mọ́. Yá agbára náà tilẹ̀ ìwọ òní dàrú. Wàhálà òní wọlé Yorùbá o. Gbogbo ẹni tó ń ṣe iṣẹ́ Yorùbá lórí mẹ́rin àgbáyé àlùbáríkà máa jẹ́ tiẹ̀. Ẹ má jẹ́ ká jẹrẹ wa lẹ́sẹ̀ the last opportunity tí Yorùbá ní ìlú láti bọ́ lóko ẹrú. Tí a bá so wa wá papọ̀, àti wà ní Yorùbá lẹ́tọ̀ọ́ tó fẹ́ bọ̀ yìí kò ní lọ́dọ̀ wa. Torí gbogbo ọmọ tí Ọlọ́run fún Yorùbá láti fi búlọ́ọ̀kù fún àwọlé Ọlọ́run fún Yorùbá o. Mo bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ ní Ìjẹrin. Ó wá sọ fún mi pé bàbá àgbo tó kú. Wọ́n nígbà tí ogun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, wọ́n rí tírà kan sí igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìwó. Ẹ máa gbọ́ o, ẹni ẹ lọ sọ̀rọ̀ ẹni wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ìdìbò rẹ̀ fún wọn bíbí nǹkan mẹ́rẹ̀. Ó ní wọ́n rí tírà mẹ́rin sí odidi orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìwó. Ó nígbà tó wá di pé gbogbo ogun ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò wọ Ìwó kò wọ Ìwó rí. Ó ní wá yá ọmọ aṣíwò wá kò pé development kò wọ Ìwó. Bẹ́ẹ̀ni development kò wọ ìlú Ìwó. Ó wá wádìí wọ́n wá sọ pé àwọn àgbààgbà kan ní about 140 years ago wọ́n ti rí tírà mẹ́rin sí ojú mẹ́rin ìlú Ìwó tó fi máa balẹ̀ wọ́n bẹ̀rẹ̀. Ìkan wá kú náà àgbààgbà méjì tó ṣiṣẹ́ yìí. Wọ́n wá tọ bàbá yẹn lọ. Bàbá yẹn lóòótọ́ ni. Ó dẹ̀ sọ ìgbà táwọn rí tírà yẹn. Wọ́n wá fi ọjọ́ mẹ́ta òun lọ fi wú tírà yẹn káàkiri ojú mẹ́rin Ìwó. Nígbà tó ń wú tírà yẹn kúrò, òun ni development tó wọlé o. Ṣé o pé tírà yẹn ó kápsọ̀ pé àti ilé o àti ibi o kó máa wọ̀ ní ìlú yẹn. Wọ́n ṣe wá lọ wú tírà yẹn ìgbà yẹn ní nǹkan mèremère. Láyé ọba ṣírù ní olùsọ̀rọ̀ tó wà bẹ̀rẹ̀ sí i. Ní ti development oríṣiríṣi ṣe wà wọ̀ ní yóò wá ní agbára, a ní ọgbọ́n, a ní ìmọ̀. Ṣùgbọ́n ká máa jẹra wa lẹ́sẹ̀, ká má sọ àpapọ̀ yìí, ká má sọ ọwọ́ yìí, òun ló jẹ wá níyà. Tó bá jẹ́ ìgbòlówó àṣẹ láti ẹnu mi lọ, ìgbóyà kúrò nílẹ̀ Yorùbá. Tó bá jẹ́ àṣàfihàn àbí kí àwọn ọ̀rọ̀ ṣàṣìwà Ọlọ́run wa tó ní mẹ́rin àgbáyé tó dá ayé tó dáàbò tó dá gbogbo méjì ayé àti ọ̀run ọwọ́ bàbá wa ta kúrò nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká àrà kan. I'm delighted to welcome you all to this year's edition of Gwen Festival.